lè múra fún wàásọ̀la. Wàásọ̀la ó gbóná gan ni. Inshallah. Yóò gbóná gan. Inshallah baba. A kò fún wọn ni. Ẹ lọ fún. Ẹ jẹ́ ká. Asalaam. Now. Hello, sir. Salam alaikum. Èmi ni Afa Othman ni o. Afa Othman ni. Afa Othman. Kí ló ṣe? Ẹ wo mi tí ẹ mọ̀kàn tó ṣe wọ́n kò ṣubú lulẹ̀ ní afẹ́ ìgbà mi o. Afẹ́ ìgbà mi. Àwòṣù bí láì. Ṣubú lulẹ̀ bó o. Ọ̀dà ẹ máa ń tẹ̀sí ní yàjóyàjó nísì. Ẹ má tiẹ̀ ké ẹ má hàn ẹ ké sí ni ẹ ké Súrátù Yunus. Súrátù kìlẹ̀ pé. Súrátù Yunus orí 10 ẹsẹ̀ 17 lọ́nà 21 ẹ ké sínú omi fún kọ́pọ̀ kẹ́ ẹ fún nínú ẹ̀ kẹ́ ẹ wá dà yòókù mú mi kọ́ lọ́ọ́ fi wẹ̀. Súrátù Yunus ṣe. Ẹ sí kíákíá nísìn èmi náà ń bọ̀ báyìí ẹ fọkàn yín balẹ̀ kò ní sí nǹkan kan ó dàbọ̀. Aba Saliu! Aba Saliu! Rasulullah Afwan. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ bàbá. Aláma mi. Aláma mi. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀ṣẹ̀. Ẹ kú àtẹ̀mọ́ra. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ bàbá. Bismillah. Ọlọ́run fún yín láàfin. Ẹ jókòó. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Ẹ jókòó. Ọlọ́run fún yín láàfin. Àmín. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun bàbá. Ìdúpẹ́ ara ẹni. Okun tí Ọlọ́run bá mi ti ṣẹ́ ni. Alhamdulillah. Ọlọ́run bí i Muhammad sallallahu alaihi wa sallam ẹni rí láburú mọ́. Àmín. Ẹni rí láburú mọ́. La ilaha illallah. Ẹ ṣeun bàbá. Yà ṣéù. Mo fẹ́ gbà yín ní ìmọ̀ràn kan. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ dáadáa lásìkò yìí kó tó di pé ẹ̀ ń jáde wá sí ìgboro kiri. Ìjẹ́ tó tọ́ lọ. A lọ wá sí lọ́la bàbá. A lọ. Nígbà tó ṣe pé àwa lọ́lọ́ yọ̀ǹda ìmọ̀ wá sí fún. Bàbá wa lọ ta ni ó lọ. Kò sí. Ó di dandan a gbọ́dọ̀ lọ. Ọlọ́run ò ní fi wálẹ̀. Kul kama huridu. Akun laka kama turidu. Tọ́lọ́run ọba lèmi ṣe. Ó sì dá lójú pé Ọlọ́run ó ṣe tèmi náà. Ọlọ́run sì ṣe tì náà. Àmín àmín. Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. Òun náà rí àdánwò ó sì borí rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bí ànábì ṣe borí rẹ̀ ẹni òun borí tiẹ̀. Àmín àmín. La hawla wala quwwata Illa billah. Inna Allah ma'ana bàbá Ọlọ́run bẹ pẹ̀lú wa. Allahu akbar. Allahu akbar. Ẹ ṣé bàbá. Ẹ pẹ́ fún wa. A rí yín pẹ́. Wá aṣọ ọ̀la ó tún gbóná. Allahu akbar. Yóò gbóná. Bí ó ti nínú. Àwọn náà mọ̀ pé ẹgbẹ́ ṣe máa ń dá lẹ́kọ̀ọ́ òun, ó máa ń wọ̀ á lára. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ mọ̀ kú ọ̀rọ̀ yẹn. Ẹ pẹ̀lẹ́. Alaikum salaam wa ẹ pẹ̀lẹ́. Ọlọ́run foríjì. Àmín ya Allah. Ń bó ń sáré rẹ̀ wá kí n kọ́kọ́ ṣàdúrà fún kí n tó wọlé káwọn ìyàwó rẹ̀. Àmà tí ì sin wọn. Èé ṣe tẹ́ ẹ̀ tí ì sí. Akramakallah.
ẹ jẹ́ rí jẹ́rí ẹ wo nǹkan ṣẹlẹ̀ láàárọ̀ yìí ó sì lágbára gidi gan ni ibi tá a ti ń ṣètò bá a ṣe fẹ́ sin òkú àfààní rẹ̀ báwọn kan ṣe kóra wọn dé nìyẹn wọ́n láàlẹ́tọ̀ láti sin òkú wọn àfi táwọn bá ṣètò ìkẹyìn fún wọn lọ́dọ̀ tàwọn lọ́hùn wọ́n pera wọn ní FACHRISLAM. A'udhu billahi minash shaitani rajim. La yajuzu múra kò gbọdọ̀ níbẹ̀ ta ni wọ́n ibo wọn ń gbé ibo wọn wà. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ibi àbáwọlé sínúbulẹ̀ rẹ ní ọ̀dọ̀ wọn. Allah Allah FACHRISLAM. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan wa marhaba bikum ya Sheikh. Fahalan fi baitin FACHRISLAM. Ẹ jẹ́ ká lọ. أعوذ بالله من الشيطان سبحان الله الله dájú wípé tẹ́ bá gbèdélé gbogbo ènìyàn jẹ́ ń bẹ̀ o kádùrà gbogbo wa lè jọ gbà o àdúrà gbogbo wa máa gbà o. Àmín. Ti wù kí jìnnà létò ìdákọ̀rọ̀ mi kò níyẹ mo dúró lé Krista pátá ilẹ̀ mìíràn ìyọ̀rìn ló ń jẹ́ mo dúró lé Krista pátá ayé ilẹ̀ mìíràn bàbá o.
Assalamu alaikum. Alayka bil Islam. Ọmọ ìyá mi inú ẹ̀sìn Islam. Ẹ jókòó. Kí ni ìtúsílẹ̀ tí ẹ torí ẹ̀ wá? Èmi Uthman oníwàásí. N ò torí ìtúsílẹ̀ kankan wáyà yìí. Mo wá nítorí òkú àfáà Núrénì ni. Wọ́n lẹ pé ọmọ ẹgbẹ́ yín láfáà Núrénì. Tí mo sì mọ̀ pé rọ́ ni. Torí nígbà ayé Núrénì èyí sẹ́ńtì máa ń mú kan. Ẹ wò, ẹ má wulẹ̀ làágùn jà. Ṣé rí ọ̀pọ̀ nínú àwọn èèyàn wa, ìyẹn ẹlẹ́sìn Islam ni o, ọmọlẹ́yìn Kristi tàbí ẹlẹ́sìn àbáláyé náà jẹ́ ọmọ ẹgbẹ́ wa tẹ́yìn ò dẹ̀ mọ̀. Torí pé wọ́n ṣe ní bòńkẹ́lẹ́, àwa náà fi bò wọ́n láṣìírí. Tí wọ́n bá dẹ̀ ti papòdà, kò sí nǹkan tá à ń fòkú wọn ṣe ju pé ká gbé lọ sí orí àpáta ìkẹyìn, ká ṣe ẹ̀yẹ àti ìsìn ìkẹyìn fún wọn. A sì dá òkú padà fún àwọn ẹbí wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ fọkàn balẹ̀. Mo fi ń dá yín lójú pé kó tó tó aago 4 ìrọ̀lẹ́, ẹ rí òkú Núrénì sìn. Allah. Irú ẹ̀sìn wo gan lẹ́ ń ṣe? Ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìfọkànbalẹ̀, ẹ̀sìn tó lè mú ìdí àlọ́jọ́ náà. Wa hakim salat. À ń sin Ọlọ́run lóòrèkóòrè. Wa ita zakat. Adẹ́yọ sàkáwà ní gbogbo ìgbà. Gbogbo nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kà sílẹ̀ pátápátá tó ká máa ṣe. Gbogbo ẹ̀ pátápátá là ń ṣe láàpọ̀ ẹyọ kan. Èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi. Èyí ni Jésù Kristi tí ṣe ọmọ aládé àlàáfíà sọ fún wa. Kí ló sún ọ débi àkópapọ̀ ẹ̀sìn? Iná pupa bẹ́lẹ́jẹ́, òjò dúdú bọ̀lọ̀jọ̀, ọ̀nà di mẹ́ta lóríta mẹ́ta wọn ò mọ̀ yìí ń bá yà sí. Adíáfúná, abùfójò, ń jọ wọn lọ rèé fẹ́rò kò jìwọ̀n ní ṣobìnrin. Àfà, ṣé kí n mọ́tàn yìí? Ó dá mi lójú gbangba pé ẹnikẹ́ni tí ò bá lè ṣe ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kò lè fojú gan ní Ọlọ́run. A'udhu billahi minash shaitanir rajim. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ibo ló ti kánú Al-Qur'ani? Àgbẹ̀rẹ̀ ẹ̀sìn lèyí tó ń ṣe yìí. Tínú Ọlọ́run ọba ò sì dùn sí. Wọ́n sì ń ṣì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà. Wọ́ èmi Uthman oníwàásí tó o bá lọ mẹ́sìn kan nu mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n polongo rẹ̀ fáyé pọ̀ tọ́ lọ ni ọ́. Uthman! Mo ṣe bí bóyá o ní ọ̀pọ̀ làákàyè. O ni mo ṣe ń bá ọ fọ̀rọ̀ ju omi tó rọ̀ tí mo farabalẹ̀ tí mo wọlé.
mo mọ̀ pé ilimu rẹ̀ kò kọjá. Tí kì í bá ṣe tàwọn tó bí ọ sáyé tí mo rò nílẹ̀ ẹ̀kọ́ wọn ò bá jẹ́ kó mọ̀ pé kò sí ẹnikẹ́ni tó lè bẹ́ẹ̀ mi èdègbèdè ní mo gbé tẹnìkan forí gbárí tí ò ní dẹni àmúgbìtàn. Não. Pra comer não, eu. Quer? Você não é? Allah! Aláàjì. Ẹ wò ẹ má bínú. Kò sí ọbẹ̀ kankan nílé mọ́. Kódà ẹran tí àfàànà jímù gbé wá òun ni mo sáré bá yín ṣe ọbẹ̀ yìí. Mi ò rántí bomi ìṣanwọ́ ẹ má bínú. Ẹran tí Nájímù gbé wá? Bẹ́ẹ̀ ni àfà. Ẹran Nájímù. Allahu Akbar! Astaghfirullah! Astaghfirullah! Ṣé kí n máa yín bomi ìṣanwọ́ wá? Astaghfirullah! 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 Astaghfirullah wa atubu ilayhi. Astaghfirullah. Abdulrasheed, ẹ fi ráyìn lẹ̀, kí ló dé ń jà? Ẹ máa bọ̀. Kí ló ṣe yín tẹ̀ ń jà? Mo ló kọ́kọ́ ya tíra mi, ìgbà tóun náà tayín. Nítorí pé ó tayín pa ló jẹ́ kó ya tíra ẹ̀. Lábẹ́ bó ṣe lè wù kórí, kò yẹ kẹ́ máa jà. Innamal mu'minuna ikhwatun. Ọmọ ìyá kan náà ní nínú ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam ò fààyè gba ìwà rádaràda. Kì í ṣẹ̀sìn jàgídíjàgan àti pé kò sí wà rere nínú wà pátá ìpáǹle. Ẹ ti gbọ́? Ẹ mọ̀ lọ sáyé yẹn mọ̀ lọ tó kéwì ni. Oya Khadija, oya. Ẹ gbóhùn sókè kí n gbọ́ yín ni. Àsìkò ti tó tá a máa fi àfa Usman wípé efurin ni wá jẹ́jẹ́ wà lájókòó olóńgbà já efurin ó dẹ̀ di dandan kó gbóhùn efurin. Ẹ jẹ́ ká kẹ́gbẹ́ Olúwa Ọlọ́run Ẹlẹ́dùmarè kó bá wa gbógun ti àfa Usman tó ń gbógun ti wá kó fi ìjà fún àfa Usman tó ń bá wa jà. Àtiwájú àtàrí àtẹ̀yìn gbogbo yín pátápátá kẹ́ gbógun ti àfa Usman kó tó di ìwòye ọ̀la kó ti di ẹni àná kó ti di ẹni lẹ́lẹ̀ àbí mò ń gbó bí ẹjẹ́ lásán ni. Àṣẹ ti gùn bókìtẹ́ bá bìrì sọlẹ̀ ìgàṣẹ ni ẹnu awo nìbà ẹnu awo làṣẹ ọ̀gbẹ̀rì ọmọ pé ẹnu awo làṣẹ wà. Naam, ada alamuru minala ala. Àwọn tí ikú fún ikú. Àwọn tí ìyàn fún ìyàn. Àwọn tí ìgbèkùn fún ìgbèkùn. Bó ṣe máa jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Iná síwájú rẹ̀ ó sì jó gbogbo ọ̀tá rẹ̀ run káàkiri. Usman ọmọ Táìbáò ó ti ṣẹ̀ sí wa ó sì di dandan kó o ṣègbé bí Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ ṣe ṣègbé sínú Òkun Pupa. Tàbátì adé abilabi wàtábà ọmọ aginani umolu ọmọ kasaba ṣe asílá lọ́wọ́ sátàlá bí wàá múra tu àmọ́ látà tábì fíìdì ní amúlù mímọ́ sẹ́ẹ̀dì. Ikú dúdú ní kọ̀sùn dúdú, ikú pupa ní kọ̀sùn pupa, èyí wìnìwìnì ní kúnlẹ̀ gbàdòdòdò. Usman ọmọ Táìbáò. Usman ọmọ Táìbáò. Usman ọmọ Táìbáò. Allah. La ilaha illallah. La ilaha illallah. Auzubillahi minash shaitanir rajim. Innal ladina yubayyi'unaka
إنما يبايعون الله يد الله فوق أيديهم الله 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 لا إله إلا الله إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم الله الله لا إله إلا 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 الله لا الله ما تتنجي الله ṣiṣẹ́ rẹ̀ àwọn ọmọ wa méjì ló ti kú ọpẹ́lọpẹ́ àjẹ́ ara ló gbé mi papà ró ọpẹ́ ìmọ̀nù lágbára tó. Usman bọ́lọ́gìrì rẹ̀ ó ṣe pẹja lódò láì fara tó ni tó ṣojú ìlú ọlọ́run FACHRISLAM níbo lójú ẹ wà ṣe bí ìlérí tó ṣe fún mi pé búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn kan kì yóò súnmọ́ àgọ́ wa ìfọsọ́gbẹ́ nìkan kì í gbá kẹ́kẹ́ jẹ lọ́sí lóde ìwéré ẹnìkan kì í tọkùn bọ́ àgùntàn òpòpọ̀ lọ́rùn ẹni bá dé rọ́ọ̀mù láṣà yóò tẹ̀lé ẹ̀bọ̀ra yóò mọ́ yóò Rahman yóò Rahim yóò Qayyum yóò sani jalali wal ikram ọlọ́wọ́ ìbọ̀lójú ẹ̀wọ̀ lórí ọ̀rọ̀ Usman wọ́n jẹ́ kójú tì mí wọ́n tà mí lágara sánú mi. La ilaha illa Allah, 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 la ilaha illa Allah. Bàbá ní ẹ̀pá bàdìrì o, wọ́n lásìkò já àsìkò ọ̀la wà yìí. Àsìkò wọn ni kọ́ de. Bàbá lásìkò olùkọ́ yìí. Kò sáyè fún protocol kankan lónìí. Wọ́n ní gbogbo àwọn escort kan ti jókòó. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́wọ́ bá ní mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo, ẹ̀yin tẹ́ ẹ gbà mí lódodo, tẹ́ ẹ gbà mí gbọ́ ń tòótọ́. Ọlọ́wọ́ bá ò ní yá àyú ànọ́sù àbí yá àyú àlìmúmi ní iná, ó ní yá àyú àlèdínà àmánù. Ó ń gbàgbọ́. تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا mo lóyún ọ̀rọ̀ mo sì ṣetán tí mo fẹ́ bí. bàbá láti kọ́ dìlípì láwọn. wọ́n bí tán mo sì fẹ́ kẹ́ kí ni kó ewu ọmọ. tẹ̀síwájú ọ̀ ìdẹ́bi tí ń lọ. ayọ̀ lẹ́dí náà mànú. ayọ̀ àdúrà kú wọn láti yá. tùjú ikú mi ní àṣà àbí ní àlè. túbínú nàbí lẹ́. wàásùlì. wàtújà ìdúná fi sábìlì àìdí àmì wọlé kú àfúnṣekọ. záàlìkọ khairu lakum in kuntum ta'lamun. Barakallahu fi ọlọ́wọ́ ti dà fún. ẹ̀yin jẹ̀mọ́ ẹ jẹ́ àdúró dídé pẹ̀lú ọlọ́run.
àbádé ẹ dúró déédéé o kẹ́ stand by pẹ̀lú Ọlọ́run. ẹni bá ti dúró pẹ̀lú Ọlọ́run mímí kí òun lè mí. ó tọ̀ wọ́n oníjókòó fo. wọ́n tún jẹ́ ìdúná fi sabilillah. báwa náà rèé àwa dúró tọ́ lọ́hùn. wàláì. wọ́n tọ̀ wọn ò lóòótọ́ àmọ́ Súrátù Fàtíhà la fi dá a padà fún wọn. Ada padà fún wọn. ọmọkùnrin dákun filẹ̀ bí ọba jábọ̀ kó jábọ̀. àlẹ́bí bárakínà aláwọ̀ nínú ìyàwó mi láyà àti náà. yọ pátápátá. ilé wọn sẹ́mi ìrìnàṣírò wà tẹ́ náà Mùsá. Ọlọ́run sẹ́ Allah sẹ́mi pé bí ọkùnrin àtọ́bìnrin bá ń ṣèṣekúṣe àpò ń ṣàgbèrè. adultery ni. béèyàn bá kó òǹdí iṣẹ́ kan tó kó òǹdí iṣẹ́ bábà tó bọ́ ti télọ̀. kọ́mọ tí ó ṣe nù. tó kó òǹdí télọ̀ tó bọ́ ti kápẹ́ntà. àpò ń ṣàgbèrè owó. agbèrè owó nífa. èwo ni káwọn kan wá pé àwọn ń ṣe ìsìlámù àwọn ń ṣe kírísítẹ́nìtì. káfíìrì ni wọ́n. àwọn sì ń ṣẹ̀sìn àbáláyé. wọn ò fura ni. Allahu Akbar. àwọn ṣẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Astaghfirullah wa atubu ilayhi. Astaghfirullah. Aqala Rasulullah sallallahu alayhi wa sallam. alábàlẹ̀ ń bọ̀ wá. bàbá náà ń bọ̀ kó o ṣe sílò. agbèrèsí wọn pẹ̀lú yìí. agbèrèsí ni sòsè. ọ̀tọ̀lẹ̀sí Ọlọ́run níjà ṣẹ̀sìn láyé. àmín ya Rabbi. abẹ́ẹ̀gọ́ bó bá ti ṣẹ̀sìn mi bó kò ṣẹ̀sìn mi. àbí. má dà pọ̀ mọ́ra wọn. àtọ́ Ọlọ́run fẹ́ o. bó bá jọ saka bó bá jọ soko èwo ni saka soko. èwo ni sokolo sakala. èwo ni sokolo sakala. ọwọ́ lọ́wọ́ táyé ẹsẹ̀ lẹ́sẹ̀ kẹ́hìndé kò ní lórí àlàbà. láyé tẹ́ kí wà. etí jẹ́. bẹ́ẹ̀ kan bá dọ́rùn rẹ̀ wò báwa yìí ò bá sọ inú àwọn bàbá tó jókòó wọn ò ní dùn sí. wọn nínú wọn ò ní dùn sí o. àtẹ́kíwá òun náà fọ́sọ́rọ̀ iná sọ́dírì yìí. náà adẹ́gbọ́ àwọn kan wá lọ gbalẹ̀ níbi kan. wọ́n láwọn ń ṣẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ẹ wọ́n la kójọpọ̀ ẹ̀sìn wọ́n ṣe ìsìlámù wọ́n ṣe kìrìsìtẹ́nìtì wọ́n ṣe ìsàbáláyé. inú ọlọ́wọ́ bá òdù sí ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n. wàláì. Usman ọmọ tó ìbọn Usman ọmọ tó ìbọn gbogbo èrè tó wà nínú tàbátì ẹ̀dá kó máa jẹ́ tiẹ̀ nítorí pé kí ni wọ́n ní o bá ṣe olóṣe ajé tó ṣerú ẹ̀ ń jó sí ṣe ló ń gbọ́ aláàmù tó ṣerú ẹ̀ ń jó sí wà lágbé òbí níbi tó gbé jẹ labalábá tó ṣerú ẹ̀ níṣẹ́ ló mórí wọgbó bí o wá kẹ́kọ̀ọ́ mórí wọgbó ọ̀run alákejì ni mo fẹ́ sáré rán ọ lọ kó o lọ kó o mọ́ padà nítorí pé kí ni esisi kì í retí gbọ́fá èèrà kì í retí gbégede gbogbo ibi kíbi tó o bá wà Usman ọmọ tó ìbáàdì ìpín ọrùn ni kò lọ́jà kó o mọ̀ ìpè tìlẹ̀ ayé mọ́ ìwé mẹ́ta ń gbà yóò pẹ́ àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù mọ́jọ sákò níbi kan lọ fún wọn Usman ọmọ tó ìbáàdì ó di ẹ̀mí àlejò nílé ayé ní wákàtí òwò yìí kó wá gbéra kó lọ bá wọn ní àdìyẹ ọ̀hún bẹ́ẹ̀ ni kò rí ọ̀ṣẹ́ òdúrà. ọ̀tọ̀ Ọlọ́run tààrà ọ̀tọ̀ Ọlọ́run wọn. sòsè. làkọ́dí kọ́lé làkún fi rasulillahi. wọ́n wá pé àwọn ní FACHRISLAM kí ni jẹ́ bẹ́ẹ̀. Wait. Get to my relax, please. Relax. Salami alaikum. Wa alaikum salam.
Bàbá mi kò sì mọ̀ sí àké o. Láìla. Sir, ẹni yìí ti pass out kó tó di pé ẹgbọ́n débi náà. Àwùjọ bí láì. Kí ni ìtumọ̀ ìyún? Òkú lẹ gbé wá. Àwùjọ bí láì. Àwọn ìgbọ́ òkú kì í. Alààyè ni òjùmọ́rù tó sùn yìí. Ṣé òkú ni àbáláyé? Bàbá, iṣẹ́ mi ni. Bóyá kẹ́ make arrangement fẹ́ ṣe máa sí wọn. Wọ́n sọ bá wọn mọ́ ìwọ kan mọ́ sẹ́ni Ọlọ́run ló mọ gbogbo nǹkan. Ọlọ́run ló mọ̀ kú, òun ló mọ alààyè. Usmanu yóò kú. Bọ́ọ̀ bá lè rí nǹkan kan ṣe sí àwọ̀ Ọlọ́run ó ṣe nǹkan sí. Ẹgbẹ́ ìṣó lé mi. Ìwọ́dà lè ké sí Alhaji Kazeem wá fún mi. Lè ké sí Alhaji Kasumu kejì náà wá fún mi. Àti àfa Saka lè ké sí gbogbo wá fún mi. O ní kí wọ́n pàdé mi lé nìsí. Ẹgbẹ́ ìṣó lé lọ́dọ̀ mi. Wọ́n fi yé ọ wípé eléyìí yóò ṣòfò alààyè mi. A bẹ̀rẹ̀ ní orúkọ ti bàbá. Mímọ́. Àti ti ọmọ. Mímọ́. Àti ti ẹ̀mí mímọ́. Mímọ́. Eriwo yà. Àyàgbó. Àyàtọ̀. Eriwo sílé. Sọlú alánàbí ilẹ̀ Karim. Ẹnìkan wá ní òun. Usman ló ní wáàsí. Ó wá bá wa. Ó lérí sí wa. Ó lọ kú bí tá a máa gbà. Àti hàn lè mọ̀. Ó ti gbaṣọ lọ́wọ́ ẹ̀ bọ́ra. Ó kú wọ́n sìn àtúgbàrú ẹ̀ mọ́. Láyé káàfàtà. Hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Torí pé jẹ́jẹ́ wà lájókòó. Àlọ́ bá àlọ́ tọ́. Òun ló wọlé wá bá wa. Ẹ wo, ìṣe nínú mi ń dùn lónìí. Ìsọjí ìtàlẹ̀ yìí. Àwọn mọ̀lẹ́kà ó sọ̀kalẹ̀. Àwọn áńgẹ́lì mímọ́ ó sọ̀kalẹ̀. Ọ̀run mi làbára àpẹẹrẹ ègún yóò bẹ̀ wá wò. Ọ̀gẹ̀gẹ̀ ń gé àgùlà. Ọ̀gẹ̀gẹ̀ igi àgùlà.
òkú àbáláyé dúró ń bẹ̀ òwú dúdú òwú funfun wọn kì í bá bẹ́rẹ́ wíjọ́ bẹ́ẹ̀ni aṣọ tó ti ya kan kì í bá bẹ́rẹ́ dìjàkadì òkú ni a kí ló wá ṣe láàrin alààyè. èmi kì í ṣe òkú èmi Uthman kásásí ó padà sórí alásàsí kì í ṣe èmi. àbìlù tí mo fi kàn ọ́ kò sí ẹ̀dá alààyè kan tí mo ṣàrú ẹ̀ sí tí ò ní gbaṣọ lọ́wọ́ ẹ̀ bọ́ra kódà bó bá jẹ́ igi ni bí bá sàásì igi náà kú kò tó rúwé mọ́ títí ayé báwo ló ṣe jẹ́ níbo ló ti rú agbára tó gbé ọ̀rọ̀ ta lọ lọ́rùn rẹ̀ gangan. Subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahi inna dina inda Allahi al-Islam. Islam ni ẹ̀sìn tèmi. Bẹ́ẹ̀ bá ṣe Islam ẹ ṣe Islam. Bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn mi ẹ ṣẹ̀sìn mi. Yas'alunaka an-ruhi qul ruhu min amri rabbi wa ma mẹ́tẹ̀ẹ̀ta kọ agbèrè ẹ̀sìn lẹ́sẹ̀ hùn ẹ̀sìn lè bá Ọlọ́run níbi tó ti yẹ kẹ́ bá bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀sìn kẹ́sìn tẹ́ ẹ bá ń ṣe ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ẹ̀sìn tẹ́ ẹ ń ṣe nu ẹ má pa á pọ̀ ní tèmi inna dina inda Allahi al-Islam Islam lẹ̀sìn tèmi. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الله أكبر الله أكبر. èmi ò rí irú eléyìí rí látijọ́ tí mo ti dáyé. Afa Usman jọ ó wù mí kí n ṣẹ̀sìn ẹ kí n lè bọ́ lọ́hùn láàyè rẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ṣé àyè wà fún wa láti mú ẹ̀sìn tó bá wù wá a jẹ́ wípé èmi á padà sídìí ẹ̀sìn ìgbàgbọ́ mi tí mò ń ṣe màá di Jésù Kristi Olúwa wa mú torí wípé òun ni àpáta ìgbàlà mi. Allahu akibaru inna dina Muhammadi wa kitabahu akwa mukila. ọ̀rọ̀ tó kú o n tẹ́ ń fi yé wa ní ìsìn ni pé ẹ̀sìn kan ṣoṣo la gbọ́dọ̀ máa ṣe síbí kò burú tá a bá ti mú ẹ̀sìn kan ṣoṣo tá a bá ń ṣe tá a ṣe àgbèrè ẹ̀sìn èèyàn lè ṣẹ̀sìn tó wù abẹ́ẹ̀kan tó bá ti wá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé ẹ̀sìn fa ọ̀rọ̀ Olódùmarè tèmi ń ṣe tọ́jẹ́sí àdìmúlà lèmi ò fọwọ́ mú. ní tèmi Islam lẹ̀sìn tèmi.
ìmọ́lẹ̀ àtòkùnkùn jọra wọn, wọ́n yàtọ̀ gédégbé. Ọ̀tọ̀ lògbóòrùn àti tòṣùpá, wọ́n dá yàtọ̀ gédégbé. Afẹ́fẹ́ àti ìjì ò jọra wọn, wọn ò jọra. Òkun àtọ̀sà ò jọra wọn, wọn ò jọra. Ìjòyè lè pé mẹ́fà láàfin, wọn ò lè dìra wọn lọ́wọ́. Ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra. Day or day make I day my name. Orin má lọ dòwe, ìjẹ tí a jẹ tẹ̀tẹ̀, a ò lè jẹ dágunró. Ayé yìí asán, ayé yìí akọjá lọ. Ayé yìí asán, òtítọ́ dúró títí láé. Òtítọ́ dúró títí láé. Bó ti wù kó rí, òtítọ́ dúró. A ò lè fẹ́rẹ̀ kápá wúwo, ìtànjẹ ni. A ò lè ṣọ̀ṣà kàkà tú ṣoṣoko, àyàmọ̀ mú kan ni. A ò lè káyà lẹ́pọ̀ mẹ́ẹ̀díyẹ, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Kákí àti lẹ́dà ò jọra wọn, wọn ò jọra. A ò lè fi ikú wé oorun sísùn, ìyàtọ̀ wọn gùn. Ọ̀pọ̀lọ́ òòjọ́ kọ̀ọ̀kan, iṣẹ́ Olúwa àdìtú. Kìnìún yàtọ̀ sólógìní, wọ́n lè fojú jọra. Ẹ jẹ́ àfiyèsí, káfíyèsí ooo. Ayé yìí asán, ayé yìí akọjá lọ. Ayé yìí asán, òtítọ́ dúró títí láé. Òtítọ́ dúró títí láé. Ayé yìí asán, ayé yìí akọjá lọ. Ayé yìí ọ̀nà kò dúró, àmọ́ òtítọ́ dúró títí láéláéláéláé. Òtítọ́ dúró kò yẹ̀ o. Bí rọ́bà lọ lógún ọdún, òtítọ́ lè bá títí bó pẹ́ bóyá o. Òtítọ́ o, dúró títí láé. Alihamdulilayi Rabbil Alamina, adúpẹ́ o. Alihamdulilayi Rabbil Alamina, adúpẹ́ o. Rabbana atina fid dunya hasanatan. Rabbana atina fid dunya hasanatan. Ìbà àkọ́dá ayé, Ọ̀rúnmìlà bàbá gbọ́mìrègún àjùbà o. Àwa àjùbà kì í bàṣẹ. Jésù ọmọ Ọlọ́run àgbé ọ̀gá àtúnbọ̀rúbọ̀ rẹ̀ ga. Ìjọ FACHRISLAM ń ké hallelujah. Ìbà àkọ́dá ayé, o. Ọ̀rúnmìlà bàbá gbọ́mìrègún àjùbà o. Àwa àjùbà kì í bàṣẹ. Jésù ọmọ Ọlọ́run àgbé ọ̀gá àtúnbọ̀rúbọ̀ rẹ̀ ga. Ìjọ FACHRISLAM ń ké hallelujah. Mọ̀sámi dídùn Adìlá èyí jìrúbi wẹ́dà sẹ́ríkì mọ̀dá ìmọ̀ ọba ńlá.
alo raiki mobi ejibu alo raiki mominu ejibu alo minu alo mominu ada Ifá ní ọ̀yẹ̀kú bí wòrí bẹ́ẹ̀ ni olójúṣẹ́ adífá fún.